Mufti ó ń gbẹlẹ́nu tùlú Ìwó pẹ̀lú Rasidi Kẹrẹmọjẹlé tùlú Ìwó, ẹ̀yin méjèèjì tó bá ti bí bàbá yín da. Rasidi ìlú Ìwó Kẹrẹmọjẹlé pẹ̀lú Mufti rẹ̀ ó ń gbẹlẹ́nu tìlú Ìwó tó bá ti bí bàbá ńlá bàbá ẹ̀yin méjèèjì da. Ẹ jáde kẹ́ mú déètì kẹ́ lọ sí sẹ̀ríà kóòtù lọ́yọ̀ọ́. Tó bá ti bí bàbá yín da, Mufti ó gbẹlẹ́nu àti Rasidi tìlú Ìwó Kẹrẹmọjẹlé ẹ̀yin méjèèjì tó bá ti bí bàbá ẹ̀yin méjèèjì da. Ẹ jáde kẹ́ mú déètì kẹ́ lọ sí sẹ̀ríà kóòtù lọ́yọ̀ọ́. Mufti ó gbẹlẹ́nu ó sì ẹ̀wọ̀n láìpẹ́ yìí, I promise you, wàá lọ sí ẹ̀wọ̀n láìpẹ́ yìí. Tó bá ti bí bàbá ẹ̀ ìwọ àti Rasidi ìlú Ìwó ẹ̀yin méjèèjì tó bá ti bí bàbá ẹ̀yin méjèèjì da. Ẹ mú déètì kẹ́ lọ sí sẹ̀ríà kóòtù lọ́yọ̀ọ́. Àwọn èèyàn lè mọ̀ wò pé Àkànbí Ọlọ́ba kí lórí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́. Ìkan tí mo rí tó jí kí n sọ̀rọ̀ yìí, màá play fídíò yẹn nísìnyí àjọ gbọ́ lẹ́nu Mufti ó ń gbẹlẹ́nu. Mufti ó ń gbẹlẹ́nu pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó sọ sínú fídíò yìí. Tó bá ti bí bàbá ẹ̀ da pẹ̀lú Rasidi ìlú Ìwó Kẹrẹmọjẹlé ẹ̀yin méjèèjì tó bá ti bí bàbá ẹ̀yin méjèèjì da. Ẹ jáde kẹ́ mú déètì kẹ́ lọ sí sẹ̀ríà kóòtù lọ́yọ̀ọ́. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, ẹ jẹ́ jọ gbọ́ ohun tó sọ. Èsì ọ̀rọ̀ mi fún ẹ̀yin náà sọ̀rọ̀ láti Ọ̀yọ́ state wípé àwọn mùsùlùmí kan náà fẹ́ ṣe sẹ̀ríà council ẹ wá lẹ́ẹ̀ gbọ́dọ̀ gbọ́ pọ̀ kí yàrá yàrá yìí. Ẹ̀yin brothers ẹ sọ pé orí yìí ti burú, ẹ máa lọ sílé ògbó látà ayé àti bí ẹ bá ti ń bọ òrìṣà yín kẹ́ ẹ máa sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á nà yín ó yìí ti burú lọ́rọ̀ yín. Àwa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sábà fẹ́ lo sẹ̀ríà lọ lórí a fẹ́ lo sẹ̀ríà yìí ti ń bẹ nínú òfin Nàìjíríà káàjọ kan níjọ́ tá a sọ pé àfẹ́jọ máa gbé kẹ́ẹ̀sì lọ́rọ̀ ìmọ̀ dáadáa yìí pé kódà tí Yorùbá bá ya sẹ̀ríà tẹ wúrù àbẹ̀rẹ̀ wọ́n náà ṣe ti ẹni náà ní customary court òfin tí ògùnlága yìí bá gbé kalẹ̀ àti ìfúláàlú ẹni máa lò bẹ́ẹ̀ lórí ìlú burú. Ẹ̀yin brothers ní Ọ̀yọ́ state tí wọ́n bá ti mú ọjọ́ míì tí wọ́n launch Muslim Sharia Council lábẹ́ launch tí wọ́n bá ti mú ẹ̀yẹ mú ti yín ẹ lọ rí launch ẹ sọ fọlọ́pàá ẹ sọ fún àwọn lọ́yà ká draft letter fún ẹ̀kọ́ ọlọ́pàá sí ẹ̀kọ́ àwọn ẹ bá wá ń bá ọ̀tọ́lọ́pàá ọ̀bàlẹ̀ gbàmú ẹ̀yẹ bá mú ẹ lọ mú ọjọ́ mi tó wà pa dáadáa kẹ́ lọ lọ́ntì ẹ sì máa retí lọ́sùn Sharia Council Ọ̀ṣun State Sharia Council àbáwọn ọ̀rọ̀ ìrọ̀lẹ́ wíwò tí a náà ọ̀ ń bọ̀ ẹ̀dá gbogbo ọ̀dọ̀ pàṣí wa wọ́n náà bẹ̀rẹ̀ lọ́jẹ́ kéde tí a náà pé èsù láàrú àtòkù látàáyé ẹ̀kọ́ súsàn àwọn náà bẹ̀rẹ̀ lọ́jẹ́ lọ́jẹ́ lọ́wọ́ lò. Ṣé ẹ ti gbọ́ gbogbo àlàyé tí Mufti ó ń gbẹlẹ́nu ṣe? Mo tún wá ń rìpíìtì ọ̀rọ̀ mi báyìí. Mufti ó ń gbẹlẹ́nu pẹ̀lú Rasidi Kẹrẹmọjẹlé tìlú Ìwó tó bá ti bí bàbá yín da. Ẹ jáde kẹ́ mú déètì kẹ́ lọ sí sẹ̀ríà kóòtù lọ́yọ̀ọ́. Ìkọ́ t'Àkànbí Ọlọ́ba ń sọ nílé gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi tẹ́ ń gbọ́ wa. Sẹ̀ríà lọ tó ń gbé bọ̀ wálẹ̀ Yorùbá fún wa kò ń ṣe àwa oníṣẹ̀ṣe ló ń bà wá jà o. Ta la kú wá pa iwájú ọmọ akúnyẹ́yẹ́? Ta ló lè kojú oníṣẹ̀ṣe níbi tó níṣẹ̀ṣe ọyọ kan bá dúró tí ẹ̀yin ẹrú Saudi ẹrú aláàyè 100 bá dó ń bẹ́ oníṣẹ̀ṣe ọyọ kan ìṣẹ́gbẹ́ yín ta ni yín nítorí tẹ̀kẹ̀ pọ̀ bí èṣù. Ìyà ò bọ́ lọ́jọ́ mọ́ Balógun, ìyà ò bọ́ lọ́jọ́ mọ́ Balógun, bí àbá wá jọ mọ́ Balógun, ìdá gìrìgìrì àwọ̀lú, ẹsẹ̀ gìrìgìrì àgbòde. Bàbá yín wọn ò bí da. Ọ̀rọ̀ nǹkan táwa ń jà fún ni pé gbogbo ọmọ Yorùbá tó ń gbọ́ wa nǹkan tá ń jà fún ni pé nílẹ̀ Yorùbá yìí tẹ́ bá fàyè gba sẹ̀ríà lọ kò ń ṣàwọn oníṣẹ̀ṣe ló ń bọ̀ wá mú torí pé àwa ò ń ṣe mùsùlùmí oníṣẹ̀ṣe làwa. Àwa ò bìlífù lórí Allah àti Muhammadu. Ṣé ń gbọ́ bẹ́ẹ̀ yín tẹ́ bìlífù lórí Allah àti Muhammadu tẹ́ ń ṣe mẹ́ta lọ́kan tá a bá eré eku eré ọká eré ejò tá a bá lọ́dọ̀ yín tẹ́ mọ̀ fi gúnṣẹ́ ọṣẹ ajé ọṣẹ kìíní kẹtẹ́ ní ìpera yín mùsùlùmí ẹ̀yin lòfin yín bọ̀ wá bájà. Àtẹ̀yin mùsùlùmí abímọ má tọ tọmọ yín ń fẹ́wọ́ tí Sẹ̀ríà lọ bá dé tọmọ yín bá fẹ́wọ́ tó mú kí o ní nǹkan wọn á gé lọ́wọ́ òsì tó bá tún jalè lẹ́lẹ́ẹ̀kejì wọn á tún gé lọ́wọ́ ọ̀tún wọn á sọmọ yín di kúrú bente. Ìkan tí wọ́n ń pè ní Sẹ̀ríà lọ tó ń gbé bọ̀ wá bá yín nìyẹn. Tẹ́ bá wọlé Haúsá tó ti ń lo Sẹ̀ríà lọ kò ń ṣe léegun ibẹ̀ náà ń pa o kò ń ṣe kìrìsìtẹ́nì ibẹ̀ náà ń pa. Ẹ̀yin mùsùlùmí ara yín náà lẹ́ ń gẹ́ra yín lọ́wọ́ lẹ́ ń para yín.
mùsùlùmí náà ni wọ́n ń fẹ́ mùsùlùmí ọmọ rẹ̀ lọ́mọ ọdún 6 mùsùlùmí iná ẹ̀ lọ́lọ́ jalè tí wọ́n gé ọwọ́ rẹ̀. So àwọn Boko Haram àwọn mùsùlùmí náà ń pa, Taliban mùsùlùmí ni wọ́n ń pa, Al-Qaeda mùsùlùmí náà ń pa, kò ń ṣàwọn oníṣẹ̀ṣe, kò ń ṣàwọn Júù, kò ń ṣàwọn kírísítẹ́nì náà ń pa. Ẹ̀yin ara yín náà lẹ́ ń para yín, ihun tí sẹ̀ríà lọ dẹ̀ sọ nìyẹn. Wọ́n bá gbé sẹ̀ríà lọ wá sílẹ̀ Yorùbá, kí lọ́kàn bí ọlọ́ba, kí lọ́kàn mi pẹ̀lú yín. Mo jẹ́ ẹrú Allah ni àbí mo jẹ́ ẹrú Muhammadu àbí mo jẹ́ ẹrú Saudi. Bẹ́ẹ̀ yín tẹ́ ríra yín lọ́mọ Yorùbá tẹ́ ń ṣe síláàmù tí síláàmù yín ò pé, ẹ̀yin ní sẹ̀ríà lọ ń bọ̀ wá bájà o. Tọmọ yín bá jalè wọ́n gé lọ́wọ́. Tẹ́ bá bímọ òkókó, ìmáàmù àdúgbò yín àbí ṣèyíkì àdúgbò yín ó lè pé ọmọ yìí wù ú láti fẹ́ láti kékeré, ẹ̀ẹ́dẹ̀ fẹ́ ṣèyàwó yọmọ gbọmọ yín lọ́dọ̀, òun ní ọmọ tọ́jú ọmọ yẹn láti kékeré tó fi dàgbà. Tọmọ yẹn bá ti ń dàgbà sí tókò rẹ̀ bá lé ó lè mọ fọwọ́ sí ọmọ yẹn lójú ara bákan títí tára ọmọ yẹn ó fi lè gbá kó bá sùn. Nínú sẹ̀ríà lọ náà ló ti wà pé ẹ lè fẹ́ ọmọ lọ́mọ ọdún 6, ẹ lè bá sùn lọ́mọ ọdún 9. Ẹ̀yin mùsùlùmí náà wọ́n wá fọmọ yìí, sẹ́mi tí mi ń so oníṣẹ̀ṣe ni mùsùlùmí ó pé wọ́n fọmọ mi nígbà tó ń ṣépè fún. Láàfin tayín lólobó, nǹkan yóò lè ṣẹlẹ̀. Mo jẹ́ àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá nígbà tí wọn ọ̀gọ̀ kí wọ́n kàwé fún, kí làwọn ń lo democracy lọ fún. So ìwọ mufti tó wá ń jagídí yìí, tó bá ti bí bàbá ẹ̀dá ìwọ àti Rashidi ìlú Ìwó, ẹ mú déètì kẹ wá sí sẹ̀ríà court lọ́yọ̀ọ́. Mo nígbàgbọ́ pé àwọn mùsùlùmí ẹgbẹ́ yín wọ́n kọ sálátakò fún yín. After gbà yẹn ìjọba gangan tọ̀yọ́ state gómìnà wa kó lójú ẹ̀ ò ní lajú ẹ̀ sílẹ̀ kí tálùbọ́ kówó ọ. Kọ ìkàtà tó bá ta àsìkò ọ̀rọ̀ tí tó ìwọ mufti tó bá ti bí bàbá ẹ̀dá lọ sọ́yọ̀ kọ lọ sí sẹ̀ríà court.